You are watching GboahTv. Kindly subscribe, like, and follow. Thank you. Ogogo tó sùn wọ́n ṣe bí ikú kúlókú kúlódò ọmọ tòkú o tó jẹun ọmọ fààyè sọ̀rọ̀ òkú tí bàbá náà bàbá yín gbé lọ́jà tẹ́ ẹ̀ta lọ́jọ́ tí ṣebó ńlẹ̀ dáṣọ tún tẹ̀ ń pè léegun eribi gbó ní ọmọ bá tẹ̀ kí kàwé tí jogún ayélu lábòrí bàbá mi lè sọ ẹ̀dùn ọbẹ̀ náà jẹ́ ọmọ àti kékeré ṣàwọn ìtúbọ̀ mùnàmùnàmù nígbàdàn wọ́n ní máríwò máríwò gbogbo máríwò tú yẹrí 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 máríwò mi àyàwó àgàn
àṣeyìí wà mọ́ òṣèṣe alága Ogogo ọmọ kúròdò ojú òní tiẹ̀ èèyàn ti àgbà kí ọ̀nàyíká làlátùn kábírè èèyàn ti Abíọ́dún abẹ́nárẹ̀ èèyàn ti onílẹ̀ àkàrà òyìnbó lóko báyìí ẹ jẹ́ ká jẹ́ ní kíákíá tí a bá ti pè celebrant Alhaji Pastor Baba Jide Kosoko ọmọ Baneleko Kosoko my great brother ìpè yín báyìí wọ́n ní tí bá ti pè yín kí wọ́n gbé bàtà mi. The letters and you echo it. We're going to do it together. Echo, the novel, it makes sense. Now let's go. I'll give you the letters, you echo. Let's start. S E V E N T Y 70. Now look at why I just did the drum. Happy birthday, everybody. Oh yeah, it's okay. Everybody, happy birthday. Everybody, Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Here one more. a good Lord bless you. Jide Kosoko, bless you. May the good Lord bless you. Jide, may the good Lord bless you. We wish you many happy returns of the day. Long life and prosperity. Yeah, can we have the children here? Musician, wait. Can we have the children? The children. Àwọn ọ̀rẹ́ ti dé. Ẹ jọ̀ọ́ fún ìṣẹ́jú kan. Can we have the PASA, Performing Arts Students Association? They have a special presentation. Alumni. Olabisi Onabanjo University. Wọ́n ní bàbá ń ṣe dáadáa gan. Ẹ máa bọ̀ pápápá. No time to check time. No time to check time. Kí gbogbo àwọn ọmọ Jide Kosoko kí wọ́n súnmọ́ wa níbí. Ẹ jẹ́ ká ṣe kínní ní pápápá. Okay. So we'd like to do presentations first. Okay. All right. I want to present this award to Prince Jide Kosoko. He has been a very committed member of the Performing Arts Students Association alumni of Olabisi Onabanjo University. He has always contributed positively. He has always supported us in everything that we are doing. So, my name is Jide Ogolalo, and as the president of the alumni, we hereby appreciate you for your contribution towards the alumni. So I present this to you, sir.
The children, please. The children. One in a our artist. Our mom. At our common. All the children sees. The children and the children sees. So correct. All the children and the children sees. So please move over here to cut the cake. To come and cut the cake of this celebrator. Celebrator. Benny. All the celebranters to please come out. All the celebrators, all the children and their spouses, to please proceed to where. Queen Saida. Queen Saida, my darling sister. Ilani amo mama. Inshallah will be put to Ọ̀gá yìí láìkì méjì ló pọ̀ jù. Bless you. Queen Saida olórí APC. Gbogbo artist tó wà ń bí. Gbogbo artist ọ̀gá rí mi ṣí tàbí. Gbogbo artist tó wà ń bí ẹ máa bọ̀. Ṣé kó dùn kéèkàn? Princess Jegede àti Iwanike èèyàn Queen Saida. Àwọn òyìnbó ní generator. Ó make sense. APC. Alright, ẹjá sórí ya fọ́tò yẹn ká wá gbọ́rọ̀ lẹ́nu ọlọ́jọ́ mi. Oyin dà mí ní white. Dóyin ó pọ̀. Ta ló sọ pé kò pọ̀ kẹ̀? Ó pọ̀. Dóyin mí dùn mí kúkọ̀ yìí. Dóyin má tàn mí mí dùn mí. Dóyin má gbàgbé mí dùn mí. Kosoko family. Ẹ ṣé o, àwọn Jọlá Ọ̀ṣọ́ family dà. Túndé Ọláwòye ẹ máa bọ̀. Ògbógbó òkú lọ́dọ̀ márùn kú jẹun. Òkú nílé dàpọ̀ dọ̀rọ̀ gidigba sí balẹ̀ lọ́rùn. Fada ẹjọ́ ìwọ̀n. Ọ̀gá Fàlà Mọ̀nsúrù Ọbádínà Ògbádá iná yìí. Ìyá ọ̀gọ́gọ́ ń bìtà ní onímọ̀ ọtí. Ọ̀gá wa Túnjí bá mi ṣígbìn. Wọ́n ní kí wọ́n máa bọ̀ báyìí. Bọ̀dá wa Dèjì Adénúgà mi ò ní wáyé tì. Bẹ́ẹ̀ni ìgbà ìgbà yìí wọ́n enjoy.